Portable ó ti padà sọ̀rẹ́ńdà ara ẹ̀ fún Ogun State Government lẹ́yìn ìgbà tí Portable ti jẹ́ kí wọ́n ti fi ìyà jẹ gbogbo àwọn tí wọ́n gbé ní Òdògùbà ló ṣẹ̀ ń fi ara rẹ̀ hàn lénìí. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ǹjẹ́ ó yẹ kí Portable kí ó hurú ìwà yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kó gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí òun bá ṣiṣẹ́ tí wọ́n jọ ń ṣoúnjẹ tí wọ́n ń ta drinks ní Òdògùbà àti gbogbo àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ń kọ́ iṣẹ́ orin ní ọ̀dọ̀ Portable, gbogbo wọn ni wọ́n ti fi kélé òfin gbé o. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ìròyìn tí a gbọ́ lénìí òní yìí nípa Portable. Ẹ̀yin èèyàn wa, tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ ó máa jẹ́ ẹ máa lè kópa nínú giveaway tí à ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí a fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Portable ó ti gbéra rẹ̀ lọ bá àwọn ọlọ́pàá o. Ẹ kúkú mọ̀ wípé wọ́n ti declare Portable wanted láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n à ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé Portable ó ti gbéra rẹ̀ lọ bá àwọn ọlọ́pàá o. Wọ́n dẹ̀ ti mú sí àgọ́ wọn báyìí. Ẹ̀yin èèyàn wa, bí ìròyìn náà bí ó bá ṣe ń lọ, a ó tún máa jẹ́ kí ẹ tún máa gbọ́ nǹkan tí wọ́n bá padà fi Portable rọ. A ó máa jẹ́ kí ẹ gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ìròyìn ní ṣókí tí a ní fún yín lè nìyí. Ó dìgbà.